ẹ̀sìn mi kárẹ́lé ẹni ire òní lọ́jọ́ ìbí Ìṣífàdébáyọ̀ Titus ọmọ Fábùlújẹ Àmọ̀tẹ́kùn 1. bí n bá délé ọlọ́jọ́ bíi tòní gbére ni wọ́n mọ̀ ọ́n bẹ́dúkẹ́ ni wọ́n mọ̀ ọ́n bóyin torí aláyé ire ni ó fi gbogbo oríṣi kìkì ọpọlọ kìkì ìmọ̀ ọ̀dẹ́ kílẹ̀kùn ọ̀kọ́ dẹ̀dẹ̀ tẹrùtẹrù kọ́kọ́rọ́ owó ṣékélé òṣìlẹ̀kùn ọ̀rọ̀ bówó ń tòsí bàbá Victoria Popsi Adeleke bàbá Ayọ̀túndé olóríire Popsi Christian ìwọlé mi kí lọ́wọ́lọ́wọ́. ìwọ náà ní dádì Victor Ọpẹ́yẹmí olówó orí ẹni ire olówó orí ẹni tí tó ní lọ́kọ ẹni olówó orí Olúwatóyìn mọ́ gbóhùn ẹnu mi Olúwatóyìn aya Fábùlújẹ olùdarí tí Clan Beauty World ọmọ Alhaji Kìlání ní kí ọ àna rẹ̀ ní kí ọ ó ní orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ó ní sọ̀fànù gbogbo ọmọ rẹ̀ pátá àtàyà rẹ̀ ni wọ́n ní máa kí ọ pé o kú ọdún ọjọ́ ìbí tòní Ìṣífàdébáyọ̀ o kú oríire ìwọ náà ni àní ìwọ náà ni Àmọ̀tẹ́kùn 1 di májẹ̀kóbàjẹ́ of Ìdèlára Kingdom tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó máa wọlé máa rọra mo ní ìwọ ni the president the OWO of United and Social Services LLC the Arizona of the United States of America USA ìwọ tún ni ààrẹ Yorùbá Club of Arizona tí ń bẹ ní United States of America USA gbogbo ọmọ ìyá rẹ ni wọ́n ní máa kí ọ wọ́n ní ọmọ ìyá dùn ní láwùjọ iye kan Captain Débọ̀ Fábùlújẹ ó ní kí ọ dáadáa Pásítọ̀ Theophilus Fábùlújẹ òun gangan ló pè mí sórí aago aláṣẹ Fabulous Image Print tí ń bẹ nílùú Àkúrẹ́ olúùlú ìpínlẹ̀ Ondo ó ló ní kí ọ ó ní mọ̀dákẹ́ torí òní lọ́jọ́ ìbí rẹ Titus ọkùnrin gbẹgbẹ gidi afárádá afárá òdá Ìṣífàdébáyọ̀ yóò kọjá odò láì farakomi gbogbo ọmọ bàbá rẹ pátá ni wọ́n ní máa kí ọ wọ́n ní ẹni tí kan létí kanú irú wọn ò kàn kankan torí inú kíkan ó lè ba lẹ́tà ń kàn jẹ́ láláì gbọ́ kíkan. gbogbo ọmọ bàbá rẹ pátá wọ́n ní ọmọ bàbá dùn ní látòrí Samuel Fábùlújẹ lórí ẹnjìnìà Mrs. Dorcas Akínwùmí Fábùlújẹ tóbi dóyin Deborah ayájílẹ̀yẹ ọmọ Fábùlújẹ Mọ́débọ́lá Fábùlújẹ ń kí ọ olórí ọba Kíkẹ́ lọ́mọdéwùmí ọmọ Fábùlújẹ náà ni ó ní kí ọ dáadáa Michael Fábùlújẹ ògbẹ́yìn ó ní kí ọ Bímisọ́lá Adétúlà ọmọ Fábùlújẹ náà ló ṣe ó ní kí ọ gidi gan-an ni gbogbo wọn pátá ni wọ́n ní okú ọdún okú ìyèdùn ọmọ Rachel Mọ́pẹ́lọ́lá aya Fábùlújẹ tó dolóògbé lọ́jọ́sí kólúwọ ọba kó bá wa dẹlẹ̀ fẹ́yàn rẹ kọ́lọ́hún ọba kó bá wa tẹ́wọ̀n sáfẹ́fẹ́ ire àbúrò ìyá rẹ̀ ní kí ọ Mrs. Rhoda Owókùtì ó ní kí ọ dáadáa ó ní kí ọ títí tí kí ọ délé bàbá tó bí ọ lọ́mọ ńlẹ́ o ọmọ Reverend M.A. Fábùlújẹ ebùrẹ́ ilé Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo níṣẹ́lẹ̀ bàbá tó bí ọ lọ́mọ ìwọ lọmọ lùgbò òkò ọ̀nà ìsà ìwọ lọmọ lùgbò òkò adágún yọyọyọ ìpè ẹkùn àròhálẹ̀ bàbá òkè àwáyé má bọmọ jẹ́ àtọ̀tọ̀ òtùpà ó ti ara okùn bẹ́nà yóyìnbó ó bẹ́tọ̀ ọmọ olóore chẹ́kẹ́chẹ́kẹ́ ọmọ elémùrẹ́ ọ̀bẹ̀lẹ̀ ọmọ olódò kòtò àìpurù ẹni puru bẹ́ẹ̀ ó pé chíchẹ́ bọ́ra ọmọ múràwé dẹ̀mọ́ yúgbó déjì máa pẹ́ mọ́ dídòtò mọ́ gbọ̀n sí i ọmọ olókè àmúkùjọdún ọmọ olókè lérúyàgbé tìrú ọmọ olókè lérúyàgbé tìrú ọmọ àtsòrókò lórí afá kéèmọ́ tètè wó bẹ́ ọ yìí sómi ọmọ òrókò kò jẹ mìnà ẹni ó jẹ mìnà èdìwẹ́ bí wa ọmọ kẹ́nẹ́kẹ́nẹ́ orí adé ìmọ̀gè mẹ́fà ọmọ ilé oyeye yèkúté yẹn àwàdì ọmọ lọ́gbẹ̀sẹ̀ àmọ̀tayọ èsè o àwájọyè kò mẹ́fà ọwọ́ ọba wàá jẹ́ yìí o wàá dìtò míì láti Elédùmarè ọba mi òkè gbogbo ọmọ rẹ pátá ni wọ́n máa débi gíga lójú ẹ̀mí rẹ onírógun alágbèdá aláṣẹ Elédùmarè ọba mi oníríkú ọmọ oníríkú aya ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lògbà
okú ọdún okú ìyèdùn àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ́mí nínú owó nínú ọlá nínú ìfọ̀kànbalẹ̀ tí ń ṣe bàbá ọrọ̀. àmọ̀tẹ́kùn wa ò máa wọlé máa rọra ìwọ ni mò ń kí okú ọdún ọjọ́ ìbí tòní. ọdọọdún ní sápó orúwé ọdọọdún lèrú wá ń wà ọdọọdún ló mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sù àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà. ọmọ lọ́wọ́ ọmọdé àìjẹrẹ dún. mo kí ọ okú ọdún ọjọ́ ìbí tòní o. àwọn àgbà ọ̀wọ̀ wọ́n tò lọ́wọ́ ọ̀wọ̀ wọ́n mú ọwọ́ wọ́n gbé ọwọ́ wọ́n mú ọwọ́ dání láti gbẹ́ ìlú ọ̀wọ̀ mọ́ tónítóní. olówó orí olúwa tóyìn mo kí ọ dáadáa. aláṣẹ United and Social Services LLC Arizona of United States of America USA èmi kí ọ okú oríire ọdún ọjọ́ ìbí tòní o. ìbáyọ̀ yìí mẹ́ẹ̀lá ni o ọmọ ire. òde láyé ọmọ olùkàyé rọ̀lẹ́ òye. ìbáyọ̀ yìí mẹ́ẹ̀lá ni o ọmọ ire. òde láyé ọmọ olùkàyé rọ̀lẹ́ òye. wo ṣọdún yìí o àdújẹ mi sí. òde láyé ọmọ olùkàyé rọ̀lẹ́ òye. ó ṣọdún yìí o àdújẹ mi sí. òde láyé ọmọ olùkàyé rọ̀lẹ́ òye. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at APATA EWI. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.